A kí wa kú àṣálẹ́ ní ibi gbogbo tí ẹ bá ti ń wò wá. A dúpẹ́ tí Ọlọ́run tún jẹ́ kó ṣeé ṣe fún wa láti tún wà ní orí ètò yìí ní ọ̀sẹ̀ yìí. A ní ìgbàgbọ́ gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ pé ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ ìbùkún fún wa. Ṣùgbọ́n a fẹ́ gbọ́ látọ̀dọ̀ wa. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tá a ti ń pè. Pé a dúpẹ́ pé ẹ̀ ń pè wá, pé ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ ìbùkún fún yín, àmọ́ rírì rẹ̀. A sì tún ń ro àwa yòókù níbikíbi tẹ́ bá ti ń gbọ́. Ẹ fi ránṣẹ́ sí wa tàbí kẹ́ ẹ pè wá lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Ẹ pè wá ní orí fóònù nọ́mbà wa 0816-208-1344 0816-208-1344 tàbí WhatsApp nọ́mbà wa nìkan ni 0708-242-8527 0708-242-8527 tàbí Glo nọ́mbà wa 0705-530-7492 0705-530-7492. A mọ̀ retí ìpè yín, yóò jẹ́ inú dídùn wa láti mọ ibi tẹ́ bá ti ń pè wá àti láti túbọ̀ mọ́ fi àdúrà ràn yín lọ́wọ́ àṣìwájú. Ní ọ̀sẹ̀ yìí mo fẹ́ ká ṣí Bíbélì wa sí ìwé Kọ́ríńtì kínní orí 8 ẹsẹ̀ 5 sí 6. Kọ́ríńtì kínní orí 8 ẹsẹ̀ 5 sí 6. Bíbélì sọ wípé nítorí pé bí àwọn tí à ń pè ní Ọlọ́run tilẹ̀ wà, ìbá ṣe ní ọ̀run tàbí ní ayé, gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run ti wà àti ọ̀pọ̀lọpọ̀ olúwa, ṣùgbọ́n fún àwa Ọlọ́run kan ní ń bẹ, Baba lọ́wọ́ ẹni tí ohun gbogbo ti wá àti ẹni tí gbogbo wa í ṣe, àti Olúwa kan ṣoṣo Jésù Kristi, nípasẹ̀ ẹni tí ohun gbogbo wà àti àwa nípasẹ̀ rẹ̀. Kí Ọlọ́run bùkún kíka ọ̀rọ̀ rẹ̀. Ète ìwàásù mi láṣálẹ́ yìí ó ní láti fi ìdí òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run múlẹ̀ nípa oríṣiríṣi àwọn agbára tó wà ní ayé yìí. Lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn èèyàn máa ń sọ pé agbára kan wà nú báyìí, ibi báyìí, a mọ̀ lè lọ ṣògùn bí báyìí, a mọ̀ lè gbégbèsè báyìí, a mọ̀ lè ṣe báyìí, wọ́n mọ̀ ní eléyìí náà mọ̀ lágbára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ète ìwàásù mi lálẹ́ yìí ó ní láti wo in tí mo pe àkórí ìwàásù ní Ọlọ́run Bíbélì àti àwọn Ọlọ́run tá a sọ̀rọ̀ nípa rẹ̀ nínú Bíbélì. The God of the Bible and gods in the Bible. The God of the Bible or gods mentioned in the Bible. The God of the Bible or gods mentioned in the Bible. Àwọn Ọlọ́run Bíbélì àti àwọn Ọlọ́run tá a sọ̀rọ̀ nípa rẹ̀ nínú Bíbélì. Tá a bá wọnú ọ̀rọ̀ Ọlọ́run, a sọ̀rọ̀ nípa àwọn ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi Ọlọ́run mìíràn tó wà nínú Bíbélì náà. A sọ̀rọ̀ nípa wọn, tá a sọ tó jẹ́ pé bóyá àwọn kan ló ń sìn wọ́n, àbó mìíràn, àbọ̀tún, àbòsí. Ṣùgbọ́n a rí pé Ọlọ́run Bíbélì dá yàtọ̀. Ìtààmọ̀ gbéyẹ̀wò láṣálẹ́ ni níbikíbi tá a bá wà, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ bá ṣe mọ tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá, dúpẹ́ lọ́wọ́ yín fún ẹ fún wa láǹfààní láti ti darapọ̀ mọ́ àwọn èèyàn wa níbikíbi tó bá ti ń wò wá láṣálẹ́ yìí. A gbàdúrà pé kẹ́ ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kó jẹ́ ìbùkún fún àwọn èèyàn wa, kẹ́ ẹ sì ràn wá lọ́wọ́ ká jẹ́ olótìtọ́ sí yín, kí a lè jẹ́ ẹni tí ó di ẹ̀ǹta tú sílẹ̀ ní abẹ́ẹ̀dì ẹ̀rù. Olú ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀. Ògo àtọlá ni fún orúkọ yín. Ẹ lò mí gẹ́gẹ́ bí ohun èlò lọ́wọ́ yín, kí ògo ọlá kó sì jẹ́ tẹ̀yìn Ọlọ́run ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Ọlọ́run Bíbélì àti àwọn Ọlọ́run tá a sọ̀rọ̀ nípa rẹ̀ nínú Bíbélì. Ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run la sọ̀rọ̀ nípa rẹ̀ nínú Bíbélì. Àwọn onímọ̀ ìjìnlẹ̀ Bíbélì wọ́n ti gbàgbọ́ pé àwọn Ọlọ́run mìíràn tá a sọ̀rọ̀ nípa wọn nínú Bíbélì pé wọ́n ní àwọn agbára àmúyẹ tiwọn náà, tó jẹ́ wípé wọ́n fi hàn wípé àwọn lágbára. Wọ́n fi hàn wípé àwọn ní agbára kan fún àwọn tó ń sìn wọ́n. Nígbà tí mo ń ṣe àgbéyẹ̀wò àwọn Ọlọ́run tá a sọ̀rọ̀ ń pa wọn nínú Bíbélì, mo rí pé a ní ó tó bíi 36 Ọlọ́run tá a sọ̀rọ̀ nípa wọn nínú Bíbélì. Wọ́n jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n tó wà níbẹ̀ tí mo fi dín wọn sí 36 ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn Ọlọ́run mìíràn tá à ń sọ̀rọ̀ nípa wọn
àwọn míì wọ́n tún yí orúkọ wọn padà. Ọlọ́run kan náà ni wọ́n ń sọ̀rọ̀ ń pa wọn, wọ́n wá tún yí orúkọ míì wọ́n fi yí padà nígbà wọ́n bá dé bí orí bíbélì míì àbí nígbà tí wọ́n bá ń sìn wọ́n nílùú míì. Òun ló jẹ́ ká rọra mú wá gbókè ó dàbí ẹni pé lè fẹ́ jọra wọn eléyìí fẹ́ jọra wọn, ṣùgbọ́n wọ́n fẹ́ tó 36 àwọn ọlọ́run kéékèèké tá a sọ̀rọ̀ nípa wọn nínú bíbélì tí wọ́n wà níbẹ̀. Àwọn ọlọ́run yìí sì máa ń tiraka láti fi agbára wọn hàn, láti fi hàn pé àwọn náà ní agbára. Ìgbà míì gan wọ́n máa ń takàngbọ̀n pẹ̀lú Jehovah, pẹ̀lú ọlọ́run bíbélì láti jẹ́ kó dàbẹ́ ni pé ọlọ́run kan àwa náà ní agbára, ọlọ́run kan náà ní agbára ọlọ́run tẹ́ ń sìn bẹ́ẹ̀ náà lágbára tiwa náà ní, kò fẹ́ sí tó lè ṣe táwa náà ò lè ṣe. Tá a bá wo orú àpẹẹrẹ bẹ́ẹ̀ láàrin nínú ìwé Ẹ́xódù orí 7 ẹsẹ̀ 8 sí 12 nígbà tí ọlọ́run rán Mósè láti lọ tú àwọn ọmọ Ísírẹ́lì sílẹ̀ nílùú Íjíbítì. A rí i pé àwọn alálùpàídà àwọn náà ṣagbára tiwọn. Ẹ já wo Bíbélì sọ, Bíbélì ní Olúwa sì sọ fún Mósè àti fún Árónì pé nígbà tí Fáráò yóò bá wí fún yín pé ẹ fi iṣẹ́ ìyanu kan hàn, nígbà náà ni kí ìwọ kí ó wí fún Árónì pé mú ọ̀pá rẹ kí o sì fi lélẹ̀ níwájú Fáráò, yóò sì di ejò. Mósè àti Árónì sì wọlé tọ̀ Fáráò lọ, wọ́n sì ṣe bí Olúwa ti pàṣẹ fún wọn. Árónì sì fi ọ̀pá rẹ̀ lélẹ̀ níwájú Fáráò àti níwájú àwọn ìránṣẹ́ rẹ̀, ó sì di ejò. Nígbà náà ni Fáráò pẹ̀lú pé àwọn ọlọ́gbọ́n àti àwọn oṣó, ṣẹ́rí ó pè àwọn ọlọ́gbọ́n àti àwọn oṣó, àwọn pẹ̀lú àní àwọn alálùpàídà Íjíbítì sì fi idán wọn ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́, nítorí tí olúkúlùkù wọn fi ọ̀pá rẹ̀ lélẹ̀ wọ́n sì di ejò. Àwọn náà ṣe iṣẹ́ ìyanu, wọ́n fi ọ̀pá wọn lélẹ̀ ó sì dejò. Ẹ má gbàgbé pé iṣẹ́ ìyanu tọ́lọ́run ní pé kí Mósè àti Árónì kí wọ́n fi hàn Fáráò, àwọn alálùpàídà àwọn oṣó Íjíbítì àwọn náà ṣe, torí àwọn náà sọ pé àwa náà ọlọ́run tiwa náà ó lágbára àti ṣe. Ṣùgbọ́n tó yàtọ̀ ń parí ń bẹ̀ ẹsẹ̀ yẹn ní pé Bíbélì sọ pé ṣùgbọ́n ọ̀pá Árónì gbé ọ̀pá wọn mì. Ìyẹn la fi ń dá ọlọ́run bíbélì mọ̀ yàtọ̀ sí àwọn ọlọ́run kéékèèké mìíràn tá a sọ̀rọ̀ nípa wọn nínú bíbélì. Ìyí tí mo fi múlẹ̀ ni pé àwọn ọlọ́run míì tá a sọ̀rọ̀ nípa wọn náà wọ́n máa ń fi agbára wọn hàn. Mo sì fẹ́ ká rò ó ní èrò tòní náà. Láòní àwọn èèyàn ò ní fọkànbalẹ̀. Ògùn tí wọ́n bá sọ fẹ́ lómi pé tó o bá kọjá ń bẹ̀ wọ́n ti yánlẹ̀ fún ọ, ó ṣubú ni. Onígbàgbọ́ mi ò ní kọjá ń bẹ̀ mọ́, torí ẹ̀rù ó ti bà á. Bó bá sì jẹ́ pé wọ́n sọ pé wò ó agbára ọlọ́run Jésù Kristi yóò dáàbò bò ọ́, yóò nírọ́. Abẹ̀rù àwọn ọlọ́run mìíràn ní ayé yìí gan ju ọlọ́run bíbélì lọ. Tá bá sọ̀rọ̀ wọ́n mọ̀ ní kíní kan, wọ́n mọ̀ ní kíní kan, ẹ̀rù ó mọ̀ bá àwọn èèyàn. Mo máa ń sọ nígbà míì àwọn èèyàn ó mọ̀ sọ wípé ṣe rí tẹ́ bá fẹ́ káwọn èèyàn wa kí wọ́n máa ṣe dáadáa, àwọn olóṣèlú wa tẹ́ bá fẹ́ wọ́n máa ṣe dáadáa, ẹ má jẹ́ wọ́n máa fi bíbélì tàbí kùrán búra mọ́, ẹ jẹ́ wọ́n máa fògùn búra. Ẹ rí i pé ògùn máa ń jẹ́ ṣe mọ́ tó túmọ̀ sí. Ìta ń sọ ní pé ṣe rá ọlọ́run bíbélì kò túmọ̀ kò lágbára àti ṣe bí fún wọn, àbí ọlọ́run tó jẹ́ ọlọ́run àánú ni, inú mi dùn pa lọ́lọ́run àánú ni. Ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni pé tètà ni wọ́n máa fi búra gan, ẹ jẹ́ sòótọ́ fún wa, ó ṣe é dọ́gbọ́n sí. Kò sí àbáwọn tó ń ṣe wọn máa pàdé àlùdé ni. Gbogbo àwọn tá a ti máa ń wò ní àwòrán bẹ́ẹ̀ náà láàrí pé ẹni tó ṣe pẹ́ńsù òun náà ni ó ṣèrè sà, yóò ti sọ pé wò ó tó bá ti fẹ́ sọ báyìí nǹkan báyìí ni kò ṣe kó tó sọ. Tó bá ti sọ báyìí àbí tó bá ti ṣe tán wàá bá mi, nǹkan báyìí ni ó jẹ́, nǹkan bẹ́ẹ̀ ò ní ṣe. Ṣé kí wàá lá ní ṣe pẹ̀lú táwọn olóṣèlú wa wọ́n ṣẹ̀ mọ́ èwo ni òní máa pàdé àlùdé tó fẹ́ ṣe. Ṣùgbọ́n ní òde òní ibi tá a ti bá dénú pé à ń gbóríyìn fún àwọn ọlọ́run kéékèèké nígbà tó yẹ ká mọ̀ sọ wípé bó ti wù kó rí o, ẹni tí ó ní gbogbo agbára, ẹni tí ọkàn tèmi wà lọ́dọ̀ rẹ̀ ó ní ọlọ́run bíbélì o.
ó ní ẹsẹ̀ tá a kà Bíbélì sọ níbẹ̀ yẹn níbẹ̀rẹ̀, ó ní nítorí pé bí àwọn tí a ń pè ní Ọlọ́run tilẹ̀ wà, ìbáà ṣe ní ọ̀run tàbí ní ayé, gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run ti wà àti ọ̀pọ̀lọpọ̀ olúwa, ṣùgbọ́n fún àwa Ọlọ́run kan ní ń bẹ, Bàbá lọ́wọ́ ẹni tí ohun gbogbo ti wá àti ẹni tí gbogbo wa ṣe, àti Olúwa kan ṣoṣo Jésù Kristi. Nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa Ọlọ́run, tá a bá sọ pé Ọlọ́run, èmi ò mọ Ọlọ́run kan mìíràn. Mi sọ wípé bóyá àwọn Ọlọ́run mìíràn ò lágbára. Mi sọ wípé wọ́n ń fagbára wọn hàn gẹ́gẹ́ bá a ṣe rí àwọn alálùpàdà Íjíbítì, Báàlì, asọ̀ǹpa rẹ̀ náà nínú Bíbélì. Gbogbo àwọn tó ń sìn wọ́n, tó bá jẹ́ pé wọn ò fagbára kankan hàn sí wọn, wọn ò ní sìn wọn. Tó bá jẹ́ pé wọn èrò ọmọ gbà lọ́dọ̀ wọn, wọn ò ní máa lọ bá wọn. Tó bá jẹ́ pé kò sí nǹkan táwọn náà rí gbà, wọn ò ní sọ wípé a lọ ń bá wọn Ọlọ́run bẹ́ẹ̀. Ṣùgbọ́n torí pé àwọn Ọlọ́run kéékèèké náà, nígbà tá à ń sọ nígbà Bíbélì, wọ́n fi agbára hàn fún wọn. Ṣùgbọ́n Bíbélì sọ fún wa ní pé fún àwa Ọlọ́run kan ṣoṣo níbẹ̀ tí í ṣe Jésù Kristi. Ìyẹn túmọ̀ sí pé kìí ṣe pé bóyá sọ pé àwọn Ọlọ́run tá a ní lónìí náà táwọn èèyàn máa ń sọ̀rọ̀ pa rẹ̀ pé bóyá wọn ò ní nǹkan kan tí wọ́n ń ṣe fáwọn èèyàn. Èmi ò sọ pé kò sóògùn, ògùn wà, ṣùgbọ́n tẹ́mi sọ fún ọ ní pé Jésù ju ògùn lọ, pé kò sí agbára tó dàbí ti Jésù, kò sọ orúkọ tó dàbí ti Bàbá, kò ságbára tó dàbí ti Jésù. Agbára tó jàgbára lọ. Ìyí tí Bíbélì fi yé wa nù pé fún àwa Ọlọ́run kan ṣoṣo níbẹ̀, Bàbá ẹni tí jẹ́ Jésù Kristi. So tí wọn náà bá wà ń bẹ̀ tó jẹ́ wípé ẹ wò àwọn ló ṣe ìtẹ́lómi fi ń sá kíjonu kò jù bá ń lọ. Wọ́n ló ti lọ ilé aláwo fún mi, ó ti lọ ilé oníṣègùn, ó ti lọ bẹ kinní kan lọ́wọ́ ẹ̀. Mo gbọ́ àwọn kan nílùú kan, wọ́n wá jí nǹkan ẹnìkan, wọ́n jí nǹkan nílùú, ẹni tó máa ń lọ ilé ìsìn dáadáa ni o, wọ́n bá jí nǹkan rẹ̀ ní ló bá ní gbogbo tó bá wù láàfin wa, gbogbo tó bá wù láàfin wa, wọ́n bá ní ó yẹ ẹja lọlé, màá mú yín lọlé alálùpàídà. Ó sì pera rẹ̀ lónígbàgbọ́. Òun náà ló kó àwọn èèyàn lọ, àwọn tó rò pé àwọn ni wọ́n jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun náà ló kó wọn lọ, wọ́n wá lọ ń búra. Gbogbo bí wọ́n ṣe búra tó, wọ́n ní ọjọ́ 7 yóò lulẹ̀, ẹn tó rò sí wọn ò lulẹ̀. Gbogbo àwọn tó búra àtẹni tó ṣe kò sí kankan tó lulẹ̀. Ó sì ti fi hàn wípé ibi tí ìgbàgbọ́ rẹ̀ dúró lé lórí bọ́pọ̀lọpọ̀ ṣe rí lónìí nù. Ẹ wo èmi mo ń sin Jésù lóòótọ́, ti Jésù ní mí, mo mọ̀ ọ́, ṣùgbọ́n ẹ wò nígbà tó bá dé báyìí, mo mọ̀ pé àwọn Ọlọ́run tá ẹ sọ pé kí ni àwọn náà lágbára. Bíbélì ò sọ pé wọn lágbára. Bíbélì sọ pé ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run ní ibẹ̀ ní ayé àti lọ́run, ṣùgbọ́n fún àwa Ọlọ́run kan ṣoṣo níbẹ̀ tí í ṣe Jésù Kristi. Ìyẹn túmọ̀ sí pé òun ló ní gbogbo agbára. Ibo ló ń fi ìgbẹ́kẹ̀lé rẹ sí? Ibo ni ìgbẹ́kẹ̀lé rẹ ń dúró lé lórí? Kí ló ń bọ̀ ọ́ lẹ́rù? Ẹ mọ̀ Bíbélì tún fi yé wa nínú gbàtà wẹsẹ̀ yẹn, ó fi àwọn nǹkan kọ̀ọ̀kan yé wa pé ìgbà tó sọ pé ṣùgbọ́n fún àwa yẹn, in tó túmọ̀ sí ni pé fún ẹ̀yin o, gbọ́dì kí wọ́n máa sọ̀rọ̀ Ọlọ́run mìíràn, kò yẹ kí nǹkan míì bá yín lẹ́rù ju Ọlọ́run Bíbélì lọ. Kí ni in tó fẹ́ ká mọ̀? Pé àkọ́kọ́ a gbọ́dọ̀ sìn wọ́n. Gẹ́gẹ́ wọ́n ṣe ṣàpẹẹrẹ obìnrin kan tó sọ fóònù nù tó wá ń kó wọn lọ, a gbọ́dọ̀ sìn wọ́n. Nínú ìwé Ẹ́kísódù orí 20 ẹsẹ̀ 3, ó ní ìwọ kò gbọ́dọ̀ lé Ọlọ́run mìíràn pẹ̀lú mi, ìwọ kò gbọ́dọ̀ yáre fún ara rẹ tàbí àwọn ohun kan tí ń bẹ lókè ọ̀run tàbí ohun kan tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀ tàbí ti ohun kan tí ń bẹ nínú omi ní ìsàlẹ̀ ilẹ̀. A gbọ́dọ̀ sìn wọ́n, a gbọ́dọ̀ lọ́lọ́run mìíràn. Ìwọ òwò òdẹ̀kú mọ̀ ju Jésù lọ, wọ́n dẹ̀ tó bá ti Ọlọ́run kú kó ájò tó bá ṣe lè mọ́, a sọ pé wọ́n ní ṣe nǹkan kan, ṣùgbọ́n bẹ́ẹ̀ ni sọ wípé a gbọ́dọ̀ sìn wọ́n ni, torí Ọlọ́run kan fún àwa, Ọlọ́run kan ṣoṣo ní ibẹ̀, a gbọ́dọ̀ sìn wọ́n. Ẹ̀kejì tí mo tún rí, ó ní pé a gbọ́dọ̀ bẹ̀rù wọn, torí tó bá sọ fún wa pé Ọlọ́run kan ṣoṣo fún àwa, Ọlọ́run kan ṣoṣo ní ibẹ̀, ìyẹn túmọ̀ sí pé ta ló yẹ ká bẹ̀rù? Òun nìkan ṣoṣo ni.
ṣé àwọn ọlọ́run kéékèèké ṣé wọ́n lágbára? wọ́n ní, ṣùgbọ́n wọn ò ní gbogbo agbára. Mo máa ń sọ eléyìí lọ́pọ̀lọpọ̀ gbà nínú ìjọ wa. Màá ní, ṣe rí ẹlòmíì bẹ̀rù èṣù ju Jésù lọ. Èṣù ò sí ní gbogbo agbára. Ẹ mọ̀ dí, èṣù ò sí níbi gbogbo nígbà gbogbo. Jésù ló wà níbi gbogbo nígbà gbogbo. Èṣù ò sí ńbẹ̀. Ìtẹ́ṣù ń ṣe ni pé èṣù ń rán, ó ní àwọn ọmọ agbúgbálẹ́gbẹ̀ẹ́, àwọn ẹ̀mí òkùnkùn tó ti fi sí ipò kọ̀ọ̀kan láti mójútó àwọn nǹkan. Àwọn ni wọ́n ń fún ní report. Àwọn ni wọ́n wá ń bá padà láti sọ pé in tó ń ṣẹlẹ̀ ní, àwọn wọ́n ń fún lésì padà. In tó ṣẹlẹ̀ ní, tó ṣẹlẹ̀ ní. Kò ní gbogbo agbára. Èṣù ò sì lè fún ọ ní nǹkan kó má tún fi gbà nǹkan míì padà. Ìtẹ́ṣù bá ṣe fún ọ, ẹ̀rọ àwọn tó máa ń ṣoògùn, wọ́n ní tí wọ́n mọ̀ bọ́ gbogbo ìgbà. Wọ́n ní tí wọ́n mọ̀ tapolé. Tó bá ṣèèṣì má ṣe tó yẹ wọ́n ṣe báyìí, kí ni ó ṣẹlẹ̀? Pọ́m! Mo gbé mi ṣe tó yẹ kí n ṣe, ọ̀nà àbáyọ̀dà. Ṣùgbọ́n lábẹ́ Jésù Kristi, a wà ní àlàáfíà. A wà lálàáfíà. Ọlọ́run náà gbọ́dọ̀ sìn wọ́n. Ó náà gbọ́dọ̀ bẹ̀rù wọn. Ẹ wo ohun tó sọ nínú ìwé Dìtàrólómì, orí 28, ẹsẹ̀ 16 sí 17. Ó ní, wọ́n fi òrìṣà mú jowú, ohun ìríra ni wọ́n fi mú bínú. Wọ́n rúbọ sí ìwìn búburú tí kìí ṣe Ọlọ́run, sí òrìṣà tí wọ́n kò mọ̀ rí, sí òrìṣà tí ó wù ní titun, tí àwọn bàbá yín kò bẹ̀rù. Pé tí àwọn bàbá wọn ò bẹ̀rù, àwọn bàbá wọn tó mọ Ọlọ́run, àwọn ò bẹ̀rù. Òun làwọn kan dé ni wọ́n ń bẹ̀rù, ni wọ́n ń ṣe jó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 . Bẹ́ẹ̀ náà la rí lónìí, gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lónìí wọ́n wá dẹni tó ń gbóògùn wọ̀, tó ń lérí ògùn, máa fògì bèjà, máa jẹjẹgẹgẹgẹ. Òun náà ló ń jẹ́ pọ̀pọ̀lọpọ̀ máa nalẹ̀ ní kékeré. Àwọn ọ̀dọ́ wá kún fún ògùn owó, àwọn ọ̀dọ́ kún fún oríṣiríṣi ìrànmù. Nítorí kíni? Torí wípé wọ́n ti fi ìgbàgbọ́ wọn sínú àwọn ọlọ́run kéékèèké. Kìí ṣèsìn. Nígbà Bíbélì náà, aláwọn ọlọ́run kéékèèké tá a sọ̀rọ̀ ń pa rẹ̀. Ṣùgbọ́n Bíbélì sọ pé sí àwa, ọlọ́run kan ṣoṣo ní ibẹ̀. A gbọ́dọ̀ bẹ̀rù wọn. A gbọ́dọ̀ sìn wọn. Ẹ̀kẹta tọ́lọ́run ò fẹ́ ká ṣe pẹ̀lú wọn ni pé a gbọ́dọ̀ tún mú sọ́ra wa dọ̀kan pẹ̀lú wọn. A gbọ́dọ̀ sọ́ra wa dọ̀kan pẹ̀lú wọn. Nínú ìwé Ẹ́kísódù, orí 23, ẹsẹ̀ 6. Ó ní, ìwọ kò gbọ́dọ̀ bá wọn ṣe àdéhùn àti àwọn òrìṣà wọn pẹ̀lú. Ìyẹn túmọ̀ sí pé nígbà tó bá ní ṣe pẹ̀lú pé kájọ máa jọ ṣe papọ̀, kájọ máa lọ sọ́tún sósì, mi gbọ́dọ̀. No, torí pé tí ìbá kíyèsára, wọ́n sọ mí di ara wọn. Mi gbọ́dọ̀ fáyà ọmọ fún wọn fáyà. Mi gbọ́dọ̀ fi ọkọ fún ọmọ wọn. Mo gbọ́dọ̀ yára mi sọ́tọ̀. Mo gbọ́dọ̀ ṣe tó tọ́. Torí pé tí ìbá ṣọ́ra, yóò wọnú ẹbí mi. Ó ṣe pàtàkì. Kí lọ́lọ́run wá fẹ́ láti wò pé àwọn ọlọ́run tá a sọ̀rọ̀ ń pa rẹ̀ nínú Bíbélì tí wọ́n lágbára ní tọ́lọ́run sọ fáwọn ọmọ Ísírẹ́lì nu, ó lẹ̀ gbọ́dọ̀ bẹ̀rù wọn, ẹ gbọ́dọ̀ sìn wọn, ẹ gbọ́dọ̀ fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú wọn. Ṣùgbọ́n fún ọlọ́run tó jẹ́ ọlọ́run Bíbélì, kí lọ́lọ́run fẹ́ ká mọ̀? Pé òun ló dá ayé àtọ̀run. Òun ló ní gbogbo agbára. Nínú ẹ wo ẹsẹ̀ 6, apá kìíní ẹsẹ̀ 6 tá a kà yẹn, Kọ́ríńtì kìíní orí 8 ẹsẹ̀ 6 yẹn. Ó ní, ṣùgbọ́n fún àwa ọlọ́run kan ní ibẹ̀, bàbá lọ́wọ́ ẹni tí ohun gbogbo ti wá. Kí ló wá látọ̀dọ̀ rẹ̀? Ohun gbogbo. Òun ló ṣe ẹlẹ́dàá ayé àti ọ̀run. Òun ló lo ohun gbogbo. Òun ló mọ̀ wá. Òun ló mọ̀ wá. Òun ló mọ ọjọ́ ayé wa. Òun ló yẹ ká bẹ̀rù torí òun ló dá ohun gbogbo. Ìtọ́ ọlọ́run fẹ́ ká mọ̀ nu. Pé fún àwọn ọlọ́run kéékèèké, má bẹ̀rù wọn, má sìn wọn, má fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn. Ṣùgbọ́n fún èmi, mọ̀ pé mi ni mo dóhun gbogbo. Òun ló ní ayé wa. Nínú ìwé orin Dáfídì, orí 119, ẹsẹ̀ 4. Ó ní, nítorí tí Olúwa tóbi, ó sì ní ìyìn púpọ̀ púpọ̀, òun ni ó ní ìbẹ̀rù ju gbogbo òrìṣà lọ. Nítorí Olúwa tóbi, ó sì ní ìyìn púpọ̀ púpọ̀, òun ló ní ìbẹ̀rù ju gbogbo òrìṣà lọ. Òun ló dá wa, òun ló mọ̀ wá,
òun ló yẹ ká bẹ̀rù ju gbogbo òrìṣà lọ. Ẹ̀kejì tí mo tún rí ní pé òun ló yẹ ká fọlá fún jùlọ. Ìwé Ẹ́kísódù orí 35 ẹsẹ̀ 11, ó ní ta ló dàbí ìwọ Olúwa nínú àwọn alágbára, ta ni ó dàbí ìwọ ológo ní mímọ́, ẹlẹ́rù níyìn tí ń ṣe ohun ìyanu. Òun ló yẹ ká bẹ̀rù jùlọ, òun ló yẹ ká fọlá fún jùlọ, òun ló yẹ ká fi ọkàn wa sọ́dọ̀ rẹ̀ jùlọ. Ìkẹta, òun ló yẹ kó gba ìyìn wa. Tá bá wo inú ìwé orin Dáfídì 148 orí 1 sí 5, bẹ́ẹ̀ sọ pé ẹ fi ìyìn fún Olúwa, ẹ fi ìyìn fún Olúwa láti ọ̀run wá, ẹ fi ìyìn fún ní ibi gíga, ẹ fi ìyìn fún gbogbo ẹ̀yin áńgẹ́lì rẹ̀, ẹ fi ìyìn fún gbogbo ẹ̀yin ọmọ ogun rẹ̀, ẹ fi ìyìn fún oòrùn àti òṣùpá, ẹ fi ìyìn fún gbogbo ẹ̀yin ìràwọ̀ ìmọ́lẹ̀, ẹ fi ìyìn fún ẹ̀yin ọ̀run, àwọn ọ̀run àti ẹ̀yin omi tí ń bẹ lókè ọ̀run. Jẹ́ kí àwọn kí ó máa yìn orúkọ Olúwa, nítorí tí ó pàṣẹ a sì dá wọn. Òun ló yẹ ká fìyìn fún. Olórin kan ní sọ pé ta ni ká fọpẹ́ fún? Jésù ni ká fọpẹ́ fún, ká fìyìn fọpẹ́ fún, ká forí balẹ̀ fún, ká fìyìn fọpẹ́ fún, ká forí balẹ̀ fún. Nítorí pé Jésù la ṣe wà láyé yìí. Òun ló yẹ. Ìgbà tọ́pọ̀lọpọ̀ wa ń sá kíjokíjo, tá ń bẹ̀rù, tá ń dààmú, Ògún, Ọya, ta ló lè gbà wá tí Jésù ò bá gbà wá? Ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run ló wà láyé yìí, ṣùgbọ́n fún àwa Ọlọ́run kan ṣoṣo níbẹ̀ tí í ṣe Jésù Kristi. Má bẹ̀rù, kò sí tẹ́nìkan lè fi ọ́ ṣe. Bíbélì tiẹ̀ sọ pé ká má bẹ̀rù ẹni tó lè pa ara, ṣùgbọ́n tí ò lè pa ẹ̀mí. Ó ní ká bẹ̀rù ẹni tó lè pa ara àtẹ̀mí tó sì tún lè jù wọ́n sínú adágún náà. Ìyẹn ò sọ pé bóyá àwọn alágbára máa fi tábàtẹ̀ rí lónìí tọ́bọ̀ èèyàn bá ti sọ̀kalẹ̀ tí ìbínú bá ti dé, máa fi ẹni tí mo jẹ, máa nà ẹ́ lóògùn, máa dàrú, ẹ̀rù ó sì máa bo nígbàgbọ́. Yóò nà tọ́lọ́n bá ní yóò ṣiṣẹ́ lára rẹ, tọ́lọ́n fẹ́ kó rí bẹ́ẹ̀, kò sí. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé kò ní ṣe, mo ń sọ fún ọ, Jésù ní gbogbo agbára. Àìmọye ìgbà táwọn èèyàn sọ̀rọ̀ tó jẹ́ pé ta ló ń wí bẹ́ẹ̀ tó ń rí bẹ́ẹ̀ nígbà tọ́lọ́run ò fàṣẹ sí. Jésù ló ní gbogbo agbára. Ẹ̀wọ̀n Bíbélì sọ nínú ìwé orin Dáfídì 119 ẹsẹ̀ 4, ó ní nítorí tí Olúwa tóbi, ó sì ní ìyìn púpọ̀ púpọ̀, òun ni ó ní ìbẹ̀rù jù gbogbo òrìṣà lọ, gẹ́gẹ́ bí mo ṣe kà lẹ́ẹ̀kan. Lóòótọ́ a ní àwọn tí a pè ní Ọlọ́run ní ayé yìí àti lọ́run, ṣùgbọ́n fún onígbàgbọ́ Ọlọ́run kan ṣoṣo ní ibẹ̀. Ẹsẹ̀ Bíbélì yẹn sọ pé ní Kọ́ríńtì kìíní yẹn orí 9 ẹsẹ̀ 6 yẹn, ó ní ṣùgbọ́n fún àwa Ọlọ́run kan ní ibẹ̀, Baba lọ́wọ́ ẹni tí ohun gbogbo ti wá, àti ti ẹni tí gbogbo wa ṣe, àti Olúwa kan ṣoṣo Jésù Kristi, nípasẹ̀ ẹni tí ohun gbogbo wá, àti àwa nípasẹ̀ rẹ̀. Jẹ́ kọ́kàn rẹ balẹ̀ nínú Jésù. Ǹjẹ́ ìdààmú wà lọ́kàn rẹ? Ǹjẹ́ o ní ìpòrúurú ọkàn? Wọ́n ti ṣògùn sí mi, wọ́n ti ṣe wò. Mọ́ wọ́rì, mọ́ bẹ̀rù wọn, bẹ̀rù Jésù. Ó mọ̀ bó ṣe lè dáàbò bọ́, ó mọ̀ bó ṣe lè fọkàn rẹ balẹ̀. Bóyá wò tiẹ̀ tí ìwà mọ Jésù, ó lè gbà á gbọ́ láṣálẹ́ yìí. Mọ̀ pẹ́lẹ́ṣẹ̀ ni ọ́, mọ̀ pọ́nrún àpáàdé ló tọ́ sí ọ, mọ̀ pé Jésù san gbogbo ìgbésẹ̀ rẹ. Nínú ìwàásù yìí mo sọ fún wa pé òun ló dá wa, òun ló ní wa, òun ló mọ̀ wá, òun lọ́nà sí ìyè. Kò sọ pé Jésù Olúwa, dáríjì mí èmi ẹlẹ́ṣẹ̀, mo gbọ́ pé o kú torí ẹ̀ṣẹ̀ mi, mo mọ̀ pé o jíǹde láti fún mi ní ìyà nípẹ̀kun, mo gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi, sọ mí dọmọ rẹ, ìwọ náà sì lè ní ìyà nípẹ̀kun. Tó bá jẹ́ pé o ti ṣèpinnu náà, àbò fẹ́ ṣèpinnu tó mọ̀ bó ṣe fẹ́ ṣe, o lè pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa, pè wá lórí 0816-208-1344 0816-208-1344 tàbí lórí WhatsApp nọ́mbà wa 0708-242-8527 0708-242-8527 WhatsApp nọ́mbà wa nìkan nu, tàbí lórí Glo nọ́mbà wa 0705-530-7492 0705-530-7492. Inú wo dùn láti gbọ́ lọ́dọ̀ rẹ.
àlàáfíà fún yín. Ọlọ́run yóò wà pẹ̀lú wa. Adùn nílé tiwa, gbọ̀ngàn rẹ̀ yóò gba orúkọ ayé ògbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kò fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kò fún